Baba. I'm not the young boys. So. You are useless people. Like people are living in peace. You want to cause problems. Say Yoruba nation. You are mad. Ó wà lára ilé ó ń dé wà lápá ilé ó wà lọ́wọ́ lára ilé náà sí náà gbàdíwà ọgbẹ wà. ó dèdè kò jẹ́ àbí. lọ́wọ́ ẹ̀ sókè. ọwọ́ ilé ti kọ́kọ́ débi kí n fi lè rájọ. ó wà ń bẹ́ẹ̀ kù sí. You're one by one. Okay, another one. See another one. He plenty for the body. Oh yeah, Remain one here, remain one. you're single there. You want one? Ẹ jẹ́ àmọ́ bọ̀ wá ká gbé. You're far right. Well, men are such all of them. Ẹ yọ ọ́ sọ. Kí ni ẹsẹ̀ òfin tó wá gbé sára báyìí? Kí ni ẹsẹ̀ òfin báyìí? Ṣó ẹ̀pù ẹ báyìí? Ṣó ẹ̀pù ẹ? Where your guy? This juju he help you? Ọ̀gá babaláwo he help you? Come on, Etia. Carry your camel where? Where your camel? Where your camel? Be at that side, Ibrahim. Carry your camel. Okay. No, just remove only white. Oh, no, where you are camel? Give one camel. This one I be the chap. Oh, you are going to camel. Look at them. Kò sí sẹ́ gbogbo àtàwọn tó kó sára. Kò sí sẹ́. Ó yẹ kó ti fly ni. Ó yẹ àwọn kò tẹ disappear. Ó ti disappear. Where you na this one? Accept to be at this side. Ẹrù ìyá máa kò lẹ́yìn lọ́rùn. Kò sí sẹ́. Ìjọba jókòó lọ. Àwọn oníkankan lára ṣùgbọ́n ìjọba jókòó lọ. Il est dans pocket. Si non. For the boot self, they will tight. They will tight. I said they will tight for the boot. Ọ̀gá fóònù mi hàngì ni. Fóònù mi hàngì látàrọ̀. Mo ti fi rẹ́kọ̀dù látàrọ̀. Ó hàngì. Tí mo máa sẹ́ndì ẹ̀. Bàbá Akíntóyè àti Sunday Ìgbòho ti sọ̀rọ̀. Àwa ò mọ nǹkan kan nípa àwọn tó fẹ́ gbàjọba níbàdàn o. Bó tilẹ̀ jẹ́ pé ariwo pé ọmọ ẹgbẹ́ ajìjàǹgbara fún òmìnira Yorùbá tí wọ́n ń pè ní Yorùbá Nation ni àwọn èèyàn ń pe àwọn jàǹdùkú tó ya wọ ilé ìjọba tó wà ní Agodi nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ní àwọn fẹ́ gbàkóso ibẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń gbìyànjú láti fi àsíá wọn lélẹ̀ níbẹ̀ lọ́jọ́ 13 oṣù yìí. Olórí àwọn tó ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ti sọ pé àwọn kò mọ ohunkóhun nípa àwọn èèyàn náà. Bákan náà ni ajìjàǹgbara ọmọ Yorùbá ní Olóyè Sunday Adéyẹmọ Májàsọ́lá táwọn èèyàn mọ̀ sí Sunday Ìgbòho náà ní òun kò mọ̀ sí gbogbo ohun tí àwọn èèyàn náà ṣe bẹ́ẹ̀ lòun kò mọ ohunkóhun nípa rẹ̀. Nínú fọ́nrán tí Olóyè Ìgbòho fi ránṣẹ́ sí Aláròyé lórí ìṣẹ̀lẹ̀ náà níbi tí Ọ̀jọ̀gbọ́n Akíntóyè àti òun pàápàá ti sọ̀rọ̀ ni olórí ìlànà Oòduà Ọ̀jọ̀gbọ́n Akíntóyè ti sọ pé Olóyè Ìgbòho pè mí láìpẹ́ yìí pé àwọn ọmọ Dúpẹ́ Onítìrí ti kó ara wọn jọ síbàdàn. Èmi rò pé nǹkan kan ṣe ọmọbìnrin tí wọ́n ń pè ní Onítìrí yẹn, ṣùgbọ́n tí nǹkan kan bá tiẹ̀ wá rọ́lu ọmọbìnrin náà, ṣé nǹkan tún rọ́lu àwọn tó ń tẹ̀lé náà ni?
àwọn arábìnrin wa àti arákùnrin wa ni wọ́n, ṣùgbọ́n nǹkan tí mo rò ni pé kò sí ohun tó ń ṣe wọ́n. Àwọn kan ló wà níbì kan tó ń tì wọ́n lẹ́yìn láti lọ ṣe àwọn ohun tí wọ́n ṣe yìí láti da ìjà òmìnira fún orílẹ̀-èdè Yorùbá rú. Mo sì gbàgbọ́ pé àwọn kan lára wa tí wọ́n ń ṣọ̀rẹ́ àwọn Fúlàní tí àwọn Fúlàní ń kówó fún pé kí wọ́n lọ da Yorùbá Nation rú, àwọn tó da Yorùbá World Congress rú lọ́jọ́sí tí wọ́n fi ń sọ pé àwọn làwọn ní Yorùbá Congress, pé kì í ṣe àwa tí a dá a sílẹ̀, àwọn ló wà nídìí gbogbo wàhálà yìí. Àwọn tí kò fẹ́ kí Yorùbá rójú, kí wọ́n ráàyè ní Nàìjíríà, ká máa ṣẹrú Fúlàní lọ láéláé. Àwọn tí wọ́n ń ṣẹrú Fúlàní láti ìgbà Babangida àti Abacha, ara wọn ni àwọn tó kó àwọn onítìrí jọ tí wọ́n ń lò wọ́n báyìí. Mo fẹ́ sọ fún àwọn èèyàn wa, ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé onítìrí, ẹ padà. Owó tó ń gbà lọ́wọ́ àwọn Fúlàní ẹ ò lè rí gbà. Ó fẹ́ di olówó bíi ti ọkọ rẹ̀ Abíọ́lá ni. Ẹ padà lẹ́yìn rẹ̀. Kò sí nǹkan tó fẹ́ ṣe fún Yorùbá ju pé ó fẹ́ da ìjàngbara Yorùbá rú. Ó fẹ́ rí i dájú pé Yorùbá kò kúrò ní Nàìjíríà. Ó fẹ́ rí i pé Yorùbá yóò máa ṣẹrú àwọn Fúlàní láéláé. Pé kò sí nǹkan tí àwọn Fúlàní lè ṣe, kí wọ́n máa pa àwọn ọba wa, kí wọ́n máa pa àwọn ọmọ tó ń lọ síléèwé. A kò ní láyà láti sọ pé a máa kúrò ní Nàìjíríà. Nǹkan tó wà nídìí ọ̀rọ̀ yìí nìyẹn. Kò sí nǹkan kan tó wà níbẹ̀. Wọn kò jìjàngbara fún Yorùbá, wọ́n ń ṣe lòdì sí Yorùbá ni. Mo sọ fún yín, ẹ kúrò lẹ́yìn rẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀jọ̀gbọ́n Akíntóyè sọ. Nínú ọ̀rọ̀ tiẹ̀, olóyè Sunday Igboho sọ pé, mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé. Èmi olóyè Sunday Adéyẹmọ kò mọ nǹkan kan nípa ohun tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. Kódà mi ò mọ àwọn tó ṣe é. Tí èmi bá fẹ́ ṣe rálì tàbí ìpolongo fún Yorùbá Nation, àwa máa ti sọ ọ́ ṣáájú. A máa sọ fún gbogbo àwọn oníròyìn. Àwọn bàbá wa Bánjí Akíntóyè náà á ti sọ ọ́. À á sì jọ máa fọwọ́sowọ́pọ̀ tí gbogbo wa bá ń ṣe é. Ṣùgbọ́n ohunkóhun tí wọ́n bá dá ṣe, bóyá wọ́n lọ dojú ìjà kọ ìjọba ni o, tàbí wọ́n lọ kọjú ìjà sí bárẹ́kì ọlọ́pàá tàbí bárẹ́kì sọ́jà, èmi ò mọ ohunkóhun nípa ìyẹn. Mi ò mọ nǹkan kan nípa rẹ̀. Báyìí ni olóyè Sunday Igboho sọ. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 13 oṣù yìí ni ọ̀rọ̀ di bóòlọ yàgò ní sẹkítẹ́ríàtì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà lágodi nílùú Ìbàdàn, níbi tí àwọn jàǹdùkú kan tí wọ́n pera wọn ní ọmọ ẹgbẹ́ Yorùbá Nation ti dìhámọ́ra, tí wọ́n ní àwọn ti gbàjọba ilẹ̀ Yorùbá, àwọn sì fẹ́ ta àsíá orílẹ̀-èdè àwọn sí ilé ìjọba. Lásìkò náà ni àwọn àtàwọn agbófinró kọjú ìjà síra wọn, tí wọ́n sì mú àwọn kan balẹ̀ nínú wọn. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.